Orúkọ Chukwuma Bartholomew. Chukwuma Bartholomew. ọmọ ìlú wo ni ẹ́? Ebonyi. Gbórí sókè Ebonyi. Bẹ́ẹ̀. Apá bo ló ń gbé Ìjẹ̀bú-Igbó? Ìgbà rẹ̀. Ìgbà rẹ̀. Bẹ́ẹ̀. Àwọn mélòó ló ti pẹ̀lú bá wọn jí gbé bá wọn pa ní Ìjẹ̀bú-Igbó? Èèyàn méjì. Èèyàn méjì. Kí lórúkọ wọn? Orúkọ tàkọ́kọ́ mi ò mọ orúkọ. Sọ̀rọ̀ sókè. Orúkọ alákọ̀ọ́kọ́ yẹn. Fẹ́mi. Fẹ́mi Identity. Bẹ́ẹ̀ni. Èkejì ńkọ́? Adéìfẹ́. Adéìfẹ́. Bàbá Adéìfẹ́ yẹn tó ọdún mélòó? 71. 71 years. Bẹ́ẹ̀ni. Ìjọ tẹ gbé lẹ pa Bẹ́ẹ̀ni. ní mọ́ǹtì wo? Òkè ń jọ ọdún gangan àbí? Bẹ́ẹ̀ni. Ń jọ New Year. First. Bẹ́ẹ̀ni. Bí January 1st. Bẹ́ẹ̀ni. Bàbá yẹn ń bolẹ̀ ti gbé ń bolo ń lọ tẹ fi gbé. Fáàmù ẹ̀ lọ́wọ́. Fífáàmù wọn lọ́wọ́ ibẹ̀ náà lọ kọ́lé sí. Ìgbọ̀nà kọ́lé sí. Bẹ́ẹ̀ni. Àwọn gbọ́ pé ó ń lọ sí bàbá yẹn ń lọ sí church lẹ fi àkọ́stẹ̀ lọ́nà tẹ fi gbé. Inú bíṣọ̀nà inú compound yẹn náà ni. Inú kọ́mpánì ẹ̀ ti wọlé lọ gbé. Lọ àti wọ́n jáde ẹ mọ̀ pé mọ́tò wọn wà ń tà. Ok. Ó fẹ́ wọ mọ́tò. Bẹ́ẹ̀ ni àwọn méjì yẹn ló cross ẹ̀ báyìí wọ́n ṣe mú ni. Ẹ gbé sórí ọ̀kadà. No, wọ́n fẹsẹ̀ Ẹsẹ̀. bẹ́ẹ̀ ni. Níbo ni ẹ ti gbé ẹ̀bá yẹn? Ẹ̀yìn Náírà Hotel. Ẹ̀yin Náírà Hotel. Bẹ́ẹ̀ ni. So adájọ́ ìrìn lẹ̀ pa. Bẹ́ẹ̀ ni. Lẹ́yìn tó pa tẹ́ pa bàbá yẹn tán èló ni wọ́n gba èló lọ́ fún ẹ? 270. 270,000. Bẹ́ẹ̀ ni. Ok. Ẹnì kejì ńkọ́? 300. 300 ìyẹn ni Fẹ́mi. Fẹ́mi àbí? Bẹ́ẹ̀. Identity bó lẹ ti gbé yẹn? Ẹ̀yìn Àbùsí. Ẹ̀yin Àbùsí lẹ ti gbé Fẹ́mi. Bẹ́ẹ̀. Bàbá Adéìfẹ́ yẹn ẹ gbé yẹn lẹ́yìn Náírà. Bẹ́ẹ̀ ni. But tẹ bá ti gbé àwọn ọ̀bẹ yẹn ìjọ ọ̀nà lẹ máa ń pa wọn. Bẹ́ẹ̀ ni. Ìjọ kejì ẹ torí ẹ mọ̀ Bó ti gba tẹ̀mọ̀ pé ẹ máa gba owó kílẹ̀ tó kílẹ̀ máa ń pa wọ́n fún. àwọn méjì yẹn Ìbù àti Fáyìn yẹn àwọn ló máa ń mú àbá yẹn wá kì í ṣe pé a máa dìde lé pé a fẹ́ lọ pa yẹn wọ́n máa ní tí àwọn bá ti pa wọ́n bẹ́ẹ̀ yẹn pé ìjọ kejì yẹn àwọn èèyàn wọn máa wá àwọn tó bá dẹ̀ ti rí wọn. Wọ́n lè wọnú oko yẹn kó wá wọn wá. So wọn ò ní sanwó àwọn máa ní títí ilẹ̀ máa ti fi mọ́ àwọn èèyàn wa ìwọ̀nba tó bá ti sẹ́ǹdì sí wa ó yẹ kó tẹ́ wa lọ́rùn. So tá bá dẹ̀ ti ń sọ bẹ́ẹ̀ torí àwọn ní ammunition lọ́wọ́ wọ́n máa halẹ̀ mọ́ wa bẹ́ẹ̀ ni wọ́n máa halẹ̀ mọ́ wa pé ṣé nǹkan tá a wá ṣe ni ẹ̀ pé ṣèbí kówó ṣáà ti jáde. So ẹ ṣe máa pa wọ́n nìyẹn ẹ wá sí wọn síbẹ̀. bẹ́ẹ̀ Náà sìn bó ni àwọn tó kù ẹ wà? àwa tá a wà ń bí àwọn ìkan ti wà ní DSS. Ok. Dárúkọ ẹ̀yin méjèèjì. àwa méjì tá a wà ń bí. Dárúkọ ẹ̀yin méjèèjì gbogbo ìtẹ́ ìṣe yẹn dárúkọ yín. Ok. Ifeanyi méjì. Ok. Ibuchukwu. Ok. Dọ̀kì. Ó jẹ́ mẹ́rin. Dọ̀kì yẹn ọmọ Ìjẹ̀bú-Igbó nìyẹn. Bẹ́ẹ̀ni. Ok. Aike. Aike. Èmi Chukwuma. Ó jẹ́ méje. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin tẹ́ ìṣe yẹn nìyẹn. Bẹ́ẹ̀ni. Kí ló fẹ́ látọ̀dọ̀ gbogbo ọmọ Nàìjíríà báyìí? Àánú ni mo fẹ́ kọ́ síjú àánú wò mí torí kò wá látọkàn mi kò ń ṣiṣẹ́ tí mo ń ṣe mi ò ń ṣọ̀lẹ àti ilẹ̀ mi ni mo ti ń ṣiṣẹ́ mi pẹ̀lú gbogbo ẹ̀ náà kò ká nǹkan náà mo yìí ń ṣiṣẹ́. But wọ́n sọ pé èèyàn méjì àwọn tẹ́ ẹ ti gbé tẹ́ ti pa ó pọ̀. Ṣùgbọ́n mélòó lọ bá wọn ṣe méjì náà bá wọn pa àbí? Bẹ́ẹ̀ni tí mo mọ̀ sí. Kí lórúkọ ẹlẹ́kan sí? Chukwuma Bartholomew.